Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gogole. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ṣèyàn àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ọba tí ó jẹ́ kojú tì wá. Adúpẹ́ fọ́lọ́run Ọba náà. Àdẹ̀kù ìran gẹ̀lẹ̀dẹ́ táwọn wò ní social media sísìn fèè. Àkọ́kọ́ náà, mo bá gbogbo àwọn àfáà tọ́rọ̀ yẹn kó sínú, mo bá wọn dúpẹ́ fọ́lọ́run Ọba. Látòrí àfáà wa Sheikh Oniyawo mẹ́ta lórí Malam Yusuf. Ọpẹ́ pàtàkì jùlọ fún àfáà Saishitu, torí wípé tí àwọn àfáà tó kù tí wọ́n bá dúpẹ́ fọ́lọ́run, bóyá àwọn fi ẹran kan dúpẹ́ fọ́lọ́run, ó yẹ ká àfáà Saishitu kan pa tọ́ran 15, torí wípé gbogbo wa ló yé látilẹ̀ wípé gbogbo ọ̀rọ̀ yìí kò sẹ́ni táwọn àfáà yìí ń torí ẹ̀ bá àwọn àfáà tó kù yẹn jà ju àfáà Saishitu lọ. From day one ni wọ́n ti gbìyànjú ẹ̀. Gbogbo ìjà yìí tá bá wò, àwọn ńlá káyè tá bá wò dáadáa látilẹ̀, á rí pé kò sí nǹkan kan tó súbọ̀ yẹ kí ẹ̀tanú yìí le tó gbogbo nǹkan báyìí ju ọ̀rọ̀ àfáà Saishitu lọ. Àfáà Saishitu ni gbogbo wọn bá jà. Kó máa yé wa pé àfáà Saishitu ni gbogbo wọn bá jà. Torí pé tán bá ti rí èèyàn kan tó ń ṣe pẹ̀lú àfáà Saishitu, ọ̀rẹ́ mi ni wọ́n fi ṣe. Ó ti yé gbogbo wa, ọ̀rẹ́ mi ló ń fi ṣe. Mo dẹ̀ wá dúpẹ́. Wọ́n á bá wa náà táwa tún dúró lórí òdodo tó yẹ pé àwọn èèyàn gidi, àwọn àfáà gidi, àwọn àfáà tán dúró lórí òdodo la tẹ̀lé. Mo dúpẹ́ fún gbogbo wa náà. Torí pé mo kàn imagine ní ká ní pé apá ọ̀dọ̀ wọn yẹn ni àwa wà ní. Irú èmi náà, àkọ́kọ́ fi Facebook lẹ̀, máa kọ́kọ́ deactivate account mi ni. Torí ojú tì yẹn pọ̀. Ẹ̀sìn yẹn pọ̀ jù. Pẹ̀lú gbogbo eléyìí tí wọ́n ń ṣe yẹn, wọ́n kàn fi ń ìtìjú òní báyàn kó má bá nǹkan lọ́wọ́ èèyàn, ọ̀nà gbogbo nǹkan tó ń ṣe. So reason tí mo sọ pé àfáà Saishitu ló ní ọpẹ́ jù ni wípé nítorí ẹ̀ ló jẹ́ pé mi ò rí nǹkan tó lè ṣẹlẹ̀. Máa nífẹ̀ẹ́ àfáà Oniyawo mẹ́ta lọ títí láéláé ni. Gbogbo ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ náà ló ń padà ṣẹ yìí. Ẹ̀dẹ̀ tí ì rí nǹkan kan. Àmúkáwí àwọn kan ní mò ń pe Oniyawo mẹ́ta ní Sheikh, mò ń dárúkọ àwọn kan. Nítorí pé ẹni àpọ́nlé ni wọ́n ni. Èyí tí mo dẹ̀ fi ń dúpẹ́ fọ́lọ́run tí mo fi nífẹ̀ẹ́ àfáà yẹn ni pé ìgbà tí àwọn people yìí, àwọn ẹni bí wọn yìí, tí wọ́n gbógun ti àfáà Saishitu, táwọn èèyàn bá rántí dáadáa, ẹ máa rántí wípé gbogbo àwọn àfáà tán jẹ́ oníjàlábì, onísúfì yìí ni wọ́n gbógun yẹn ti àfáà Saishitu ń gbà yẹn. Nípé torí pé wọn ò jẹ́ kán rí ẹbọ ṣe mọ́ nínú Islam. Wọ́n gba ọgbọ̀n wọn tó ń gbá lọ́wọ́ wọn, iṣẹ́ fọ́. Àfáà Saishitu yìí lọ́lọ́run bá fi ṣe sábàbí tó fi fọ́jà mọ́ wọn lọ́wọ́, tó fi jáṣẹ́ wọn. So wọ́n wá gbìyànjú, wọ́n wá tún bẹ̀rẹ̀ sí ní pe àwọn àfáà tán mọ̀ pé onísùnà ni wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n ń ba àfáà yìí jẹ́ lójú wọn. Mo mọ̀ pé mi ò rí àfáà kan tó wà ní Nàìjíríà yìí tán ti ní pé káwọn ṣáàjọ máa bá àfáà Saishitu jà. Tán ti máa pe wọn, tán máa fẹ́ máa bá wọn sọ pé ṣé bó ìjẹ́ kán rèrè. Ọ̀tọ̀ ni intimidation tán máa sọ fún wọn pé tẹ́ bá kìlọ̀ fún Saishitu, máa tọwọ́ bọ̀ dín yín. Ẹ rántí dáadáa torí mi ò kí ń gbàgbé ọ̀rọ̀ lóríṣiríṣi pé kí ó gbọ́ àwọn èèyàn ṣá face àfáà Saishitu bóyá ààrẹ. Èrò wọn dẹ̀ fẹ́ ṣẹ́ nígbà yẹn náà, torí pé ìgbà kan tójú ogun yẹn le, almost àwọn àfáà ẹ̀sìn náà tán jẹ́ àfáà súnà ni wọ́n fẹ́ fi àfáà Saishitu lẹ̀ ńgbà yẹn. Oríṣiríṣi wọn ló ń fẹ́ condemn àfáà Saishitu ńgbà yẹn. Bẹ́ẹ̀ tọ́lọ́run wá lo àbúmọ̀rìdì pé máa yìí
a kàn lè condemn ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ yìí ó wà bẹ́ẹ̀. Nǹkan táwọn ipò yìí ń ṣe yìí kò sí nínú ẹ̀sìn lóòótọ́. Nǹkan tí àfáà yìí kàn nídìí ni pé ibi tí wọ́n bá lé kán rárá tán bá lé sí ibi èpè yẹn ló kù. Mo rántí dáadáa wípé àfáà Kutubi ṣe prógrámù kan gbà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ àfáà Saheed Shittu náà tí àbúmọ̀rìndé pè wọlé pé àníṣe táàfáà yìí bá burú ọ̀tọ̀ ni pé bóyá pé wọ́n lè máwọn pípò yìí, but gbogbo nǹkan tí wọ́n ń sọ ṣé kò rí bẹ́ẹ̀ ni? Tẹ́ bá rántí dáadáa làfáà yẹn fi sọ pé 1 million àwọn àfáà yẹn, àwọn àfáà oníjàlábí yẹn, wọn ò lóore tó bàtà ẹsẹ̀ àfáà Saheed Shittu lọ́dọ̀ wọn. Ọlọ́run wá bá mi ṣe àfáà àbúmọ̀rìndé tó wá dúró tàfáà náà, tán dúró tàfáà yẹn náà, ó jẹ́ àfáà tó yẹ pé a lè sọ pé kó gbẹnu sọ̀rùn nínú àfáà yìí ni, nínú àfáà ni tọ́lọ́run fi mọ̀ tó mọ kéwú dáadáa níbi pé èèyàn lè kọ́ kódà tó yẹ pé ó lè kọ́ bàbá yín tẹ̀yìn ń bá jà, ó lè kọ́ ní kéwú lọ́dún mẹ́ta tí ò ní wo tírà tí ò ní wo nǹkan kan níbi tọ́lọ́run fún àfáà yẹn lọ́wọ́ dé. So ó wá jẹ́ kí kíní yẹn balance. Ìgbé tẹ́ǹké ni pé àfáà Saheed Shittu ò mọ̀ kéwú, Ọlọ́run wá gbé àwọn tó yẹ pé wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ kéwú tì mọ́ ìjọ́mọ́ ìkéré tó yẹn. Ọlọ́run wá ṣe àfáà yẹn níbẹ̀. Wọ́n dẹ̀ sọ pé Ọlọ́run ọba tó bá rí pé èèyàn ń ṣe òdodo, àwọn tó máa gbé tí ó máa jẹ́ olódodo ni. Láti ìgbà yẹn wá ni wọ́n ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú àfáà Saheed Shittu. Láti ìgbà yẹn lọ́ ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú àfáà Saheed Shittu. Wọ́n tún wá lọ bá Malam Yusuf, wọ́n tún wá padà rí pé Malam Yusuf àti oníyàwó mẹ́ta náà tún jọ wá ń ṣe. Ọ̀rọ̀ yẹn ṣáà ti ń yàwó èèyàn bọ̀, tó bá ti rí pé èèyàn kan àti àfáà Saheed Shittu tó yẹ pé wọ́n jọ ń ṣe, ẹnìyẹn náà ti dọ̀tá wọn. So wọn ṣáà rí ọkàn àwọn èèyàn yẹn yí, ibẹ̀ lọ̀tá yẹn ti bẹ̀rẹ̀. Jamiu Ajagunwa ó ní ẹ̀tànù Malam Yusuf nínú, ó ń bá wọn jà pé nǹkan tọ́lọ́run ṣe fún wọn ó ń bínú orí Ọlọ́run ọba lórí ọ̀rọ̀ wọn. Tẹ́ bá wá gbọ́ nínú ọ́díò tó jáde yẹn, àwọn Sufin diaspora àwọn ń bá àfáà Saheed Shittu jà. Àfáà Saheed Shittu kẹ̀ oníyàwó mẹ́ta ń support ẹ̀. So ọ̀dẹ̀ ti wò pé ẹni tó lè bá inú àwọn àfáà tí àfáà Saheed Shittu ń gbọ́ràn sílẹ̀ lóníyàwó mẹ́ta, bẹ̀tẹ̀ oníyàwó mẹ́ta sọ pé irọ́ tẹ̀ ń pa yẹn sẹ́ tán bá ti táàfáà yẹn bá ti parọ́ mọ́ àfáà Saheed Shittu, oníyàwó mẹ́ta máa sọ pé eléyìí irọ́ ni. Oníyàwó mẹ́ta ṣáà lè gbogbo wọn wọlé ńgbà yẹn, wọ́n ṣe wá rí pé oníyàwó mẹ́ta ti dúró ti àfáà Saheed Shittu. Oníyàwó mẹ́ta kẹ́ ń bá Malam Yusuf ṣe lọ́n ṣe sọ fún Jamiu Ajagunwa àgbà yẹn pé tí ó bá ti bá wọn mú oníyàwó mẹ́ta tó bá wọn rún mọ́ irọ́ tó ń fẹ́ pa mọ́ Malam Yusuf, àwọn ò ní fún lówó mọ́. Ṣọ́rọ̀ yẹn ti ń yàwó èèyàn báyìí. Mo sọ pé àfáà Saheed Shittu nípìnlẹ̀ ẹ̀tanú gbogbo wọn. So nítorí ẹ̀ ìwọ tó tún sì dúró orí àwọn ẹni tó yẹ pé ìlara ló ń ṣe, kì í ta ló ń ṣe, orí pé ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe, ìwé àràgbà ló jẹ́ fún báyìí. Jamiu Ajagunwa mo tẹ̀ ń padà bọ̀ wá bẹ́ẹ̀, mo rí tó ṣe fídíò tó ń rẹ́rìn, àwọn èèyàn rò pé òun rẹ́rìn. Igbe ni suffering and smile ni, ẹ máa rí pé kéèyàn máa rẹ́rìn kí ìbànújẹ́ máa wà, ẹ máa rí ìbànújẹ́ lójú ẹ̀, ọkàn rẹ́rìn ni, ìbànújẹ́ ó wà nínú ọkàn ẹ̀. So mo padà bọ̀ wá bá ọ. So ni mo sọ pé àfáà Saheed Shittu la máa bá dúpẹ́ jù ipò Ọlọ́run bá mi fi ru oníyàwó mẹ́ta yẹn tì wọ́n nígbà yẹn, tó dẹ̀ pé wọ́n dẹ̀ rí pé nǹkan tẹ́yà àfáà yìí ń ṣe òdodo ni. So wọ́n wá try láti convince oníyàwó mẹ́ta tì ní gbogbo ọ̀nà. Ọ̀tọ̀ ni pé mi bá oníyàwó mẹ́ta jà, bóyá àfáà Saheed Shittu jíṣẹ́ àjọ máa jà kù ní ẹ̀yọ́. Dẹ̀ rí pé oníyàwó mẹ́ta dúró tì wọ́n, lọ́ ṣe promise wọn gbà yẹn pé tí wọ́n bá ti bá wọn gbé oníyàwó mẹ́ta pẹ̀lú, àwọn ò ní fún Jamiu Ajagunwa lówó. Ajagunwa ẹ wá ti Ajagunwa ṣe orí burúkú délẹ̀délẹ̀. Ajagunwa wá ń lo ìlara, ó wá ń lo ìlara lóríṣiríṣi. Nítorí ọkàn ń yà mí lẹ́nu nígbà tí mo rí gbogbo àwọn kan tán pera wọn ní àgbàlagbà. Mo dẹ̀ rí program tí bàbá Agbára Omi ṣe lánàá, torí mo fẹ́ fún wọn ní hot tẹ́lẹ̀ ni, bet nínú ọ̀rọ̀ yẹn náà mo rí pé ẹ tún fẹ́ sober díẹ̀díẹ̀, but làákàyè tẹ́ fẹ́ máa lò fún wa yẹn àwa kan gbọ́n ju báyẹn lọ, ẹ á máa fọ̀rọ̀ tútù padà gbé wa mọ́ra. Ó ti yé. So mo ń bọ̀ lọ́dọ̀ yín náà, mo ń bọ̀ lọ́dọ̀ yín.
ẹ̀yin náà ní sùúrù. Ó wá di wípé ajágún wa wá bẹ̀rẹ̀ ìlara, so mo tẹ̀ wá wò, mo wá padà lọ wo nǹkan tó lè fà á lára ju wípé ó sọ jáde lẹ́nu ara ẹ̀ pé òun gan tóun ń ṣe pé program adley ló máa fi ríyàn mẹ́ta tó máa gba Islam, àwọn ìyá máa gba Islam lọ pẹ̀rẹ̀pẹ̀. Ìyẹn àkọ́kọ́. Wàláhì tàláhì mo wá padà lọ wo péjì ẹ̀ kan, torí mi ò tiẹ̀ ń wo péjì ẹ̀ bí mo ṣe máa gbà tí ó gbọ́rọ̀ yìí ṣẹlẹ̀ gan ni máa ń lọ wo àwọn péjì ọ̀pọ̀lọpọ̀ wọn. Tẹ́lẹ̀ pé tí n bá ti kó lọ́dọ̀ àfáà Saheed náà di àgúnmu gbogbo yín ló ń jẹ́ kẹ́ máa rérò ẹ̀ má rò pé ẹ̀ rérò kankan. So tó bá ti mention ọ̀rọ̀ yín ní ọ̀dọ̀ àfáà Saheed, a máa sáré lọ wo péjì, a máa search fún péjì, especially mi máa sáré lọ wo àwọn nǹkan tó sọ pé sọ ń bẹ̀, so máa yẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́. Ó ti yé. Mo wá padà lọ rí péjì kan, ọlọ́jọ́ òun náà kan lónìí, mo ṣáà rí Ustaz Adégúnwà, mo wá rí ń bẹ̀ Jamiu Ajagunwa. Nínú àwọn kan tó ba ayé ẹ jẹ́ ni wípé báwo ló ṣe fẹ́ tó Malam Yusuf, ò lè tó wọn. Àkọ́kọ́, ó ní presentation tó dáa. Èmi ò mọ bóyá wá ṣọ̀wọ́n life mi tó yẹ pé tó ti ń comfort àwọn èèyàn tó ṣe mí o, but inú ọgbọ̀n fídíò tí mo wò ní last week yẹn níbi Ustaz Jamiu Adégúnwà tí mo wò yẹn, gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀, ṣé bí wọ́n náà wo táwọn Malam Yusuf tó máa fẹ́ ṣe program, tó máa fẹ́ ṣe wá sí wọ́n oníṣẹ́ tó máa kó wá, gbogbo 90% gbogbo fídíò tí mo wò ń bẹ̀ wàláhì tí n bá dẹ̀ parọ́ ọmọ ẹ̀ kọ́lọ́run bá kọ́dé ṣe dájọ́, gbogbo 90% fídíò tí mo wò ń bẹ̀ ó ń wà ẹ́kò ní, ṣe ló ń ẹ́kò bí kò máa sọ̀rọ̀ kó tó máa wọnú spíkà padà. Gbogbo wọn tó dẹ̀ nífẹ̀ẹ́ àfáà yìí Malam Yusuf yìí, bí kò wo CD wọn, kò wo kẹsẹ̀tì wọn, kò gbọ́ gbogbo nǹkan tó ń sọ ń bẹ̀, nínú wọn ṣe ń dùn sí wọn, lọ́ ṣe ń ní fáǹsì, so ní present ó gbọ́n nǹkan ló lack, ọ̀rọ̀ náà ò mọ̀ gbé kalẹ̀, gbogbo ṣàkàn ń ṣe rádaràda, gbogbo nǹkan tó yẹ kó lọ tún ṣe nínú ayé ò mójútó. A máa ṣe program, a máa sọ̀rọ̀ bá a máa wà ẹ́kò, a máa ẹ́kò so o present ọ̀rọ̀ ajé ẹ̀dá, o strategize ilé ayé ẹ̀, o wá ń lò lára ẹni tó yẹ pé gbogbo nǹkan ló ní plan fún. Tọ́lọ́run bá ti ṣe tán bẹ́ẹ̀, ìwọ ọmọ kọ́ Ọlọ́run bá dá wa pé ká ga jura wa lọ ní àárín anybody wà náà, gbogbo èèyàn láyé ìyá àárín anybody wà, tó bá bínú oore olóore lọ́lọ́run bá máa ṣe àlékún oore fún wọn náà. Inú ọ̀rọ̀ làfáà Saheed ti sọ fún ẹ, tó bá yẹ pé ṣe ló gbà fọ́ Ọlọ́run bá ní, owó ló bá sì wà lẹ́kọ̀ọ́ yẹn, ó máa gbàlejò àfáà Saheed tó wà sẹ́kọ̀ọ́ ni tẹjọ́ a máa ṣe, àbí wọ́n máa gbàlejò Malam Yusuf wà sẹ́kọ̀ọ́ rádà tẹjọ́ a máa ṣe, tí ò ní sí wàhálà, tí ò ní sí nǹkankan. Ó wá ṣe lára wo bí táyé wá dé, ó wá lọ ṣe Sofia Smile ní Togo, ó kọ́lé ò lè gbé bẹ́ẹ̀. Tí bá sí pé ò tiẹ̀ èwèrè èèyàn wà lórí, àti pé ọ̀daràn ní Jamiu Ajagunwa, ó kọ́lé tó kọ́ hide out níbi tó a máa sá sí in case tó bá ń wá ẹ. Ọ̀daràn burúkú paraku, tí ọ̀daràn gidi ní ẹ, ọ̀daràn tí kódà torí pé èmi ò rò bí téèyàn ti ya wèrè tó bá yẹn rí, sọ pé o tún sọ fún captain pé tó bá ti ibi táwọn èèyàn bá ń wá ẹ, tó bá fẹ́ kán rí ẹ, ìbẹ̀ ló máa wà ní kán tiẹ̀ mọ́ bẹ́ẹ̀, wọ́n wá wọ ẹ wálé. Ọmọ kan wọ̀nyẹn gan, àwọn èèyàn tó ń wọ ẹ wọ́n mọ̀ pé o máa wà rán, náà ṣe dúró tiẹ̀ lọ́jọ́ yẹn. Mo ló wá fẹ́ sáré, ìjọ́ mi ò ló fẹ́ fi sábà yẹn sìn, wọ́n á rán ọ̀dẹ̀rìn kan náà tán jókòó tiẹ̀, tán ń bẹ rẹ́rìn, tí ẹ kọ́ máa bẹ sunkún pé ayé ẹ ti bàjẹ́ tán pátápátá. Ó wà lè dúró, ó lè dúró nílé, ó lè dúró lẹ́yìn odi, ó wá ń sá káàkiri lórí nǹkan tó ṣe. Nítorí ẹ̀ ló ṣe ń dùn mí fún gbogbo àwọn àgbàlagbà tó ń padà jáde sìn yẹn. Ọlọ́run ọba, torí pé bàbá lágbára omi àkọ́kọ́ náà, àfáà Saheed mo dẹ̀ fẹ́ kìlọ̀ fún yín náà, tẹ bá ti fẹ́ ṣe irú program tẹ kọ́ ṣe fún bàbá lágbára omi yẹn, mo fẹ́ kìlọ̀ fún yín ni o. Ẹ máa sọ fún àwọn èèyàn, tẹ bá ti fẹ́ fàyà báyẹn, ẹ máa sọ fún àwọn èèyàn kó máa jẹun lọ́wọ́, kó máa jẹ nǹkan aláta lọ́wọ́ o. Torí pé mi ò mọ bóyá ẹ̀yin lọ school of Ebu ni o, àbí àbọ̀pọ̀lọ̀ wà ní Belfast ni, abẹ́jigbó kórè ni. Torí àwa tá a gbé trenches yìí lọ́rọ̀ yẹn, in fact mo rẹ́rìn débi pé mo fẹ́ yọ mi lójú nígbà tẹ sọ pé ojú àbọ̀lọ́pọ̀ àrò mi dàbí ojú ọ̀pọ̀lọ́ tó tẹ̀ mọ́lẹ̀.
àwọn tó gbé ní trenches mi rò pé wọ́n lè mọ kínní yẹn. Mo wá wò báyìí pé àfáàsà yìí sì tún yìí ọlọ́run ló máa dáríjì yín. Mo wá fi kínní yẹn wá jọra wọn gan lóòótọ́. Wọ́n sọ pé ìbùdó ẹbú wọn ló jẹ́ kó dùn wọn. Ẹ máa rí inú ọ̀rọ̀ tán program tán ṣe lánàá pé ọ̀rọ̀ yẹn dùn wọn. Ó ti yé. Àfiwé yẹn pọ̀ o. Àfiwé yẹn ó pọ̀. So mo dẹ̀ sọ fáwọn náà bí ọdún 3 ni mo ṣe fún yín gbà yẹn náà àbálágbára omi. Bí ọdún 3 ni mo ṣe fún yín gbà yẹn náà. Ẹ mọ̀ ká fásitì àìsí tú iye ọlọ́run ló fọ́ọ̀sì ẹ̀sìn lọ́rùn, kò sí nǹkan tẹ́nìbọ̀dì máa ṣe sí. Nítorí ẹ̀lẹ́ àánú ẹni tó ṣe lára ẹ̀ sì ń ṣe mí. Àánú ẹni tó ń ṣe lára àfásà àìsí tú àánú ẹ̀ sì ń ṣe mí. Ẹ̀sìn tó máa gbẹ̀yìn tiẹ̀ á ju ti Jamiu Ajagun àlọ́. Á ju ti Jamiu Ajagun àlọ́ máa bá bọ̀. So bàbá agbára omi ẹ ti mọ̀ pé àfá yẹn kò ń gbà láàbọ̀ tẹ bá wọn kún fún un náà ni ó máa tó wọn ó máa lé ó tó máa ṣe dànù fẹ́yìn ni. Ẹ mọ̀ pé nǹkan tó rọ ọlọ́run jù nìyẹn. Àdẹ̀sọ fún yẹn bí ẹ̀mẹ́ta ni mo sọ pé nǹkan tó wà láàrin ẹ̀yìn àti àfáàsà ẹ̀ṣì tó kò dẹ̀ sí nǹkan ọ̀hún ju pé nǹkan tẹ lọ́ǹṣì lọ. Ẹni Genesis pé tán gbé àfáàsà ẹ̀ṣì tán sọ pé bàbá ẹ̀ jalè. Ẹni Genesis ọ̀rọ̀ yẹn náà ẹ̀dẹ̀ jáde kẹ́ ṣàtúnṣe. Ẹ ṣàtúnṣe. Ìyẹn wà nílẹ̀ ẹ̀ tí ìyànjú yẹn ẹ̀ tí tọrọ àforíjì lórí yẹn ẹ̀ tún wá jáde sọ̀rọ̀ tó yẹ pé gbogbo èèyàn ló ti mọ bọ́rọ̀ yẹn ṣe lọ. Àti pé àbálágbára mi ẹ dúró ná torí mo rí tẹ jáde lánàá tí inú program tẹ ṣe yẹn tẹ fẹ́ máa sunkún. Mo rí pé ó dùn yín gan. Ẹ̀bùn yẹn dùn tó ní pé èmi gan mò ń wò pé àfáàsà yìí mo ti sọ pẹ́kù wọn ò jẹ́ ká pè wọlé lọ́jọ́ yẹn ni pé àfáàsà yìí tó yìí ọ̀pọ̀lọ́ tán tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀wọ̀n bó ṣe máa wú ni a máa wú ẹnu a wá ranjú bọ̀m̀bọ̀m bí ẹ má bínú àfáàsà yìí tó yìí ọlọ́run bá ló bá mi ṣàánú ẹ̀ o. Ẹ bẹ́ẹ̀ kí bàbá yìí wọ̀ kó máa bẹ bàbá nǹkan tó máa jẹ́ kọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ni pé ẹ ṣàtúnṣe sí eléyìí tẹ́ sọ. Torí kémi gan tí mo jáde sọ lọ́wọ́ yìí mo fẹ́ torí mi ti sọ pé gbogbo ẹni tó bá àgbàlagbà anybody ọjọ́ ní Sufi ọjọ́ ní Súnà ni tó jáde pé kò yẹ kí mùsùlùmí máa gbéra wọn lọ sí kóòtù lórí ọ̀rọ̀ nígbà tó rí ibi tọ́rọ̀ dé báyìí tó dẹ̀ wà láyé tí ó yẹ pé ó kú ńgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tó kú ńgbà tó ń lọ fi ọlọ́pàá ara sí oníyàwó 3 tó kú nígbà tí ọ̀wọ̀n Jamiu máa ṣe program ìjọ kẹtakẹta pé ẹ máa wẹ̀ wọ̀n ẹ̀wọ̀n lẹ máa kú sí tó wá jẹ́ pé gbà èsìn yìí ló wá jáde ìgbà tó rí pọ́wọ́ dùn wọ́n yìí ló wá jáde tó wá ń sọ pé kọ́ má ṣe kinní kan òun ṣàgbàrè kò dìgbà tẹ́ bá sọ fún yàn pé kì í ṣe alábòsí anybody ti mọ̀ pé alábòsí ni gbogbo yàn dẹ̀ ti mọ̀ pé ibi tẹ́ tò sí nìyẹn anybody ti mọ̀ bàbá agbára omi gbogbo anybody ló ti mọ̀ nípa ibi tẹ́ tò sí ọlọ́pọlọ onílàkàyè àfiwèrè nìkan tí ọlọ́pọlọ dúdú ni ò ní mọ̀ ibi tẹ́ tò sí gbogbo pé format ẹ̀ ń lò fún wa pé igun kìíní igun kejì abẹ́ stop igun èwo ni igun bólẹ́ ti rí igun kìíní igun kejì báwo igun kìíní igun kejì anybody ti mọ̀ pé ìjà pé Sufi ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tó dẹ̀ máa kò dẹ̀ síbẹ̀ fẹ́ ṣe program nǹkan tó ń kẹ́yìn lára nínú ọ̀rọ̀ yẹn wọ́n máa sọ ni pé ẹ jẹ́ kó oníkálukú ṣe tiẹ̀ níbi ibo lọ́dẹ oníkálukú ti máa ṣe tiẹ̀ àní ẹ̀yin ẹ̀ táàgì orúkọ mi mọ́ Islam tẹ̀yìn ṣe àwọn èèyàn máa ẹni tó bá ń tẹ̀lé first time máa ń ṣe dáadáa ẹ máa rán nígbà kan tí mo sọ ni pé captain ò tí ì sọ nǹkan kan gbogbo nǹkan tó ẹ máa rí i pé Jamiu ló ń ti captain ni pé àìmọye àṣírí tó sì máa tú ṣé kò padà rí bẹ́ẹ̀ ògbà tí Jamiu ti ń sọ pé tí captain náà ti sọ pé òun ti lọ báyìí anybody mọ ibi tó ń wá ìjọ yẹn mo ti ṣe first mo sọ pé ẹ ń parọ́ fúnra yín ni so àwa ní làákàyè gan bàbá so ẹ lè gbé wá ká má mọ ibi tẹ́ ń lọ gangan ẹ sọ pé ẹ ṣàbòsí ẹ ṣe fídíò àkọ́kọ́ wọn kò bòyìn báyìí sẹ́ẹ̀dì kẹ́ tó wá já ẹ tó wá fẹ́ jáde ẹ̀dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń twist ọ̀rọ̀ ẹ máa mú ọ̀rọ̀ tútù bíi pé káwọn èèyàn máa pété ní pé ẹni tó ń bu yín yóò ṣe dáadáa báyìí yóò dẹ̀ wá sọ̀rọ̀ tí ò dáa bàbá ọ̀rọ̀ tí ò dáa ní anybody ló mọ̀ wèrè gan mọ̀ pé ibi tẹ́ tò sí náà ó mọ̀ pé wá gbèjà wọn ni ọ̀rọ̀ tẹ́ ń sọ gbogbo wọn wá sẹ́ padà ṣe nígbà tó ń lọ ṣe bẹ́ẹ̀ fún níyàwó 3 náà so anybody ló mọ̀ pé wà bí bàyàsì báyẹn
kò sí nǹkan tó ń kó gbélé ìtẹ̀ ìṣe yẹn ju àbòsí lọ. Àbòsí tó fojú hàn ni o. So mo dẹ̀ challenge yín lẹ́yìn anybody tó bá tún wá fẹ́ jáde lágbàlagbà tá a sì lè ríro díẹ̀ pé ó yọ pé bó ṣe rí lọ́kàn ẹ̀ ni. Bóyá ènìyàn travel nígbà àbí kẹ́ fóònù ẹ̀ bàjẹ́ nígbà yẹn kò lè ṣe fídíò nígbà tán àràsọ níyàwó mẹ́ta ni. Bẹ̀ tó wá fẹ́ wá dá sọ́rọ̀ yìí pé òun fẹ́ dá sí pé bọ́lọ́run bá bí bóun ìfẹ́ ìsìláàmù lòun ni pé òun ò fẹ́ kọ́ máa jà ní kọ́kọ́ fi gbogbo nǹkan tó jẹ́ gbogbo ìdùnnú ẹ̀ kọ́kọ́ fi ṣe pé tó bá yẹ pé àbòsí lòun fẹ́ ṣe ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí o gbogbo tó ń dùn nínú ni kó bá òun nínú jẹ́ ni kó parẹ́ lójú ẹ̀mí òun. Torí oníjàlábí kan lè ṣe wà láìtàláì fáwọn akáwà gbàgbọ́. Torí èèyàn kan ní nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àtànábì kó máa ṣe jálábì kó máa ṣe ṣègùn. Ọlọ́run ọba èèyàn kan ò ní nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àtànábì kó máa ṣe ṣègùn kó máa kọ̀ndẹ́mù nǹkan tánábì sọ. Àbí ṣé èèyàn ọ̀rẹ́ kan ló ń sọ pánábì náà ṣe jálábì ṣògùn láti máa ṣe kí ni àbá ẹ máa wá sọ̀rọ̀ lẹ máa sọ̀rọ̀ bọ̀ náà ẹ máa mú tọ́pìkì ẹ máa pín síbi mẹ́ta. Mo rí inú ẹlẹ́ẹ̀tẹ̀ ṣe tá a fásitì àìṣe tó ti play tán ẹ̀ mú padà lọ wò lọ́dọ̀ ọmọ yín débi pé ẹ tún sọ̀rọ̀ ìlú gan mọ́ ọ̀rọ̀ Nàìjíríà pọ́n kan para wọn ẹ ṣáà máa fẹ́ softin ọ̀rọ̀ yẹn ní máìdì àwọn èèyàn kọ́ má lè mọ ibi tẹ́ dúró sí bàbá ó yà wá tán àwa eléyìí gọ́ọ̀mù gan ó yà wá tán. Àní wèrè ló máa sọ pé òun mọ ibi tẹ́ tó sí wèrè ló máa sọ pé òun mọ ibi tẹ́ tó sójì jẹ́ sí ilẹ̀ jáde tẹ́ ń ṣe wá sí ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ tún wá máa bẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹni mo dẹ̀ tẹ́ tún sọ̀rọ̀ pé Malam Yusuf Adépọ̀jù ọmọ yín a máa jáde a máa ṣe wé kinní kan ipọ́n fi péjì wọn gbé ọ̀rọ̀ tí afásá ẹ̀ṣì tó sọ. Ṣé nǹkan tó gbé yẹn nísìnyí wọ́n gbé yẹn ìyẹn tún ti wá di problem ẹ bọ́ àwọn náà ẹ ṣáà sọ pé Nàìjíríà ṣàlẹ̀ jọ wà pé ẹ máa ṣe nǹkan kan fún wọn ìṣèdí kẹ́ lọ bí tẹ́ fẹ́ lọ straight ẹ wá máa yà kọ́nà káàkiri because àtẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn àwa daft àbí bí ẹ̀mẹ́ta ni mo pè é wà láìtàláì sọ́mọ́ bí láìlẹ̀ sí láwà mo fi Ọlọ́run bá tó ní mí búra mo àfáàsà yìí tó ń ṣe program lọ́jọ́ kì í tọ́sọ pé àwọn máa jáde pé àwọn máa bẹ̀rẹ̀ báyìí fún yín mo bẹ àfáà yẹn pé kán jọ ètò Ọlọ́run kán sì fi ìdá wọn sínú àkànná kán wo bóyá ẹ sì máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tẹ́ dálẹ̀ lórí ọ̀rọ̀ tẹ́ lọ́ǹṣì lórí bàbá oníbàbà ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ wá jáde ń sìn máa ṣe bí èèyàn tó Ọlọ́run ọba nífẹ̀ẹ́ tó yẹ pé ìfẹ́ Ọlọ́run ọba ló wà lọ́kàn ìfẹ́ ìsìláàmù yẹn máa sọ pé ẹ jọ àti gun kínní àti gun kejì kí ni gun kínní àti gun kejì ẹ tún wo iná ọ̀rọ̀ tẹ̀sán lánàá sìn níbi tí wọ́n mọ̀ pé àbòsí lẹ́yìn ṣe sà ẹ̀yin mọ̀ fúnra yín pábòsí lẹ́yìn ṣe wà ẹ mọ̀ lọ́kàn ara yín pábòsí lẹ́yìn ṣe é pé Jamiu lẹ́ ń gbèjà kò dẹ̀ yẹ pé ẹ̀ ń gbèjà Jamiu ọ̀dọ̀ yín lẹ́ ń gbèjà ibi tẹ́ tò sí lẹ́ ń gbèjà torí kánkọ́ọ̀sì kan náà ni gbogbo yín látòrí káwọ́là gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣòfì mùdírù mọ́ríkàsì ni gbogbo yín gbèjà àfáàsà yìí tó ni gbogbo yín gbogbo ẹni tó bá ti ń bá àfáàsà yìí tó ṣe lọ ta yín ẹ wá lọ́ǹṣì ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ tẹ́ mọ̀ wí kò rí bẹ́ẹ̀ ẹ wá lọ́ǹṣì ẹ̀ ọ́ dẹ̀ sọ fún yín pé kẹ́kàn jáde kẹ́kàn sọ pé ọ̀dà má bínú tó bá pẹ́ nǹkan tí mo fi ṣẹ̀ ẹ́ nìyẹn ó tán èpè tẹ́yìn ṣe fún Ajagunwa nígbà yẹn èpè tẹ́ iṣẹ́ lọ́lọ́run bá yín fẹ́ ṣáàmì sí náà tó yẹ pé dáadáa ní Jamiu padà ń ṣe ìgbẹ̀yìn ayé ẹ̀ ẹ wá ní ká fásitì àìsí tún ṣe pé fún yín kó fi ń ṣe yẹ̀yẹ́ kó má wà ṣẹlẹ̀ ẹ tí ì rí yẹn ṣe ẹ tún ti wá tún má bò sí mi ẹ tún ti mú lókùnkúndùn àníṣà ẹ má bínú tẹ́ bá sọ pé ẹ̀sìn lẹ́ngbà ẹ̀ bóyá travel out ṣé wọn kì í lo social media mi tẹ́ wà ní abẹ́ lè fi gbèsè ayé yín búra sí pé ẹ rí nígbà tí wọ́n fi oníyàwó mẹ́ta tó ṣe gbogbo nǹkan tó ṣe yẹn fún wọn tí Jamiu gbé mọ́tò ẹ̀ lọ tó lọ fi gbé wọn tó fẹ́ gbé wọn lọ sí kóòtù lọ́jọ́ kejì ní aago 5 fẹ̀rẹ̀ ẹ lè sọ pé ẹ̀rí kò sẹ́yìn tí ò rí kódà bàbá yìí mùdírù gan wọn tó jáde nígbà náà sọ pé ẹ wo orí ẹ̀ gbòógì àṣírí ẹ̀ gan ju tó folo bá wọn lọ lágbàlagbà ẹ rí ọkàn sọ sí nígbà yẹn o ẹ wá dé sìn ẹ wá tó sọ pé ìwà ẹ program ẹ tó wá ṣe lánàá gangan ẹ tó wá sọ ń bẹ pé ẹni tó bá jẹ̀bi kó sì lọ bẹ̀ ẹ lè sọ pé ẹnìkan jẹ̀bi sọ ẹ tí mẹ́rin tó jẹ̀bi inú ọ̀rọ̀ yìí báyìí náà bá ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run bàbá gbára omi
wàláhì tàláhì tẹ́mi ṣe ara ń bá yín sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí èmi náà fẹ́ wá gbélé fún yín lónìí gan ni o torí gbogbo nǹkan tí àfáàsà yìí ti sọ yẹn trenches làwọn náà gbé dàgbà mẹ́ búbú gan ọlọ́run ọba bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ yín àwọn èèyàn mórí táwọn èèyàn kan sọ pé àwọn báyìí àfáàsà yìí ti lọ yẹn tó ń bú ń bẹ̀ àwọn táwọn ní làákàyè àwọn ò rí pé àbòsí lẹ́yìn ṣe bọ̀ bẹ́ẹ̀ ṣe mo láì bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ ní ẹ gbọ́n gan ẹ máa gbọ́rọ̀ yẹn lẹ́bi pé bóyá pé ẹ ṣe tẹ́nibọ́dì ẹ sọ pé ẹjọ́ ètò ọ̀lẹ́ tó bá gbọ́ tẹ̀ ń sọ pé ẹjọ́ láti wò pé òótọ́ lẹ̀ ń sọ inú yín mọ́ gan Jamiu kọ́ lẹ́yìn gbèjà ẹ tún jí ń sọnù ẹsẹ̀ nìkan sọ pé Jamiu lọ bẹ̀bẹ̀ ẹ tún wá ń sọ bẹ́ẹ̀ ẹ ṣáfẹ́ balance kẹ máa ṣá lè sọ̀rọ̀ sí náà pé bóyá pé ẹ fọkọ̀ látọ̀dọ̀ yín lọ́rùn ẹ máa sọ̀rọ̀ igun bàbá ó bẹ́tà kẹ má sọ kankan mọ́ ọlọ́run ọba ó bẹ́tà kẹ má sọ kankan mọ́ torí kò sí anybody tó bá dá sọ̀rọ̀ yín sìn kódà kó jó ní súnà ló wá dá sí tí ó sọ pé ìwọ ẹni báyìí ìwọ ló jẹ̀bi ọ̀rọ̀ yìí kó lọ bẹ̀ àti mọ̀ ibi tó tòsí àti mọ̀ pé lára ló ń ṣe torí àbúrò yìí mọ́ àgbà kí ni ká pè yín báyìí náà àgbà yahoo náà ni táfà mi ń pè àgbà yahoo àánú tí yín náà kàn tiẹ̀ ń ṣe mí ni mi ò mọ nǹkan tó ṣẹ̀yìn báyìí ẹ mọ̀ pé níyàwó mẹ́ta sọ prógámù gbà yẹn tó sọ pé ẹ̀dẹ̀ jẹ́ kí àfàṣà ìkórìíra àfàṣà yìí sì tù ẹ wo nǹkan tó sọ yín dà ẹ wo ìkórìíra àfàṣà yìí sì tù ẹ wo nǹkan tó sọ yín dà ẹ wo bẹ́yìn náà ṣe wá ń ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe ìkórìíra àfàṣà yìí sì tù wá sọ yín dìdàkudà lákọ̀ọ́kọ́ ọ̀kọ̀ọ̀tọ̀ ni ẹ kọ́kọ́ jáde kí tẹ sọ pé káfàṣà yìí sì tù yọ owó tẹ jẹ nínú owó tó fẹ́ fún Yahya Gambari ẹ rí ibi tẹ bá yí ara yín jẹ́ dé ọ̀bà ẹ tún wá jáde ń sẹ tó sọ pé ẹni tó lọ síbì kan wọn gbọ́dọ̀ rán lọ síbì kan kìíní kan ṣé bóun náà àfa yẹn àfa mi tí ò ní bàjẹ́ fún wọn oníyàwó mẹ́ta tán sọ yẹn gbogbo tíra tó sọpọ́tì ẹ̀yin máa wá sọ̀rọ̀ bíi pé gbogbo òtí Ọlọ́run ló tiẹ̀ ní kí irú àfa yẹn kó wà ní sáì dọ̀dọ̀ olódodo ṣílẹ̀ bá kàn máa sọ fún wa àwòrán àwọn táwọn kéwì yìí sìn ẹ lè sọ pé ta bá rìn bá kàn gan kò Ọlọ́run ọba máa bínú Ọlọ́run bá ò fẹ́ rú ẹ̀ Ọlọ́run jẹ́ ká lè rẹ́sìn ọ̀hún gan ṣe kó jọ́dọ̀ ọrú yìí láti gba kínní ní súnà àbòsí tẹ̀yìn ṣe ìkórìíra àfàṣà yìí sì tún dẹ̀ ni nítorí mo sọ pé àfàṣà yìí sì tún ló gbọ́dọ̀ máa dúpẹ́ jù ni mò ń bá dúpẹ́ jù lórí ọ̀rọ̀ yìí ìkórìíra àfàṣà yìí sì tún ni ẹ wá wò ẹ náà wá tún jáde ẹ náà tí mẹ́rin tó jẹ̀bi báyẹn o ẹ tún wá sọ pé wọ́n tó fẹ́ sọ pé kẹ́ ẹ sọ pé ẹni tó fẹ́ rán ẹni tó jáde tó ti túbá wọn ò lè rán lọ síbi tó fẹ́ rán lọ ẹ sọ pé àwọn rìfàtì nìkan ló rán lọ sí kìnìún ọdún náà wà láì mi tí wo program yẹn náà tèmi tí ẹ mọ péjì yín gan mọ ẹ sọ pé ẹni tán àwọn rìfàtì nìkan ló rán lọ sí mọ́kà ẹ tún gbọ́ nǹkan tí oníyàwó mẹ́ta sọ lọ́jọ́ yẹn ní pé Malam Yusuf báwọn èèyàn ṣe ń tara wọn lọ mẹ́kà tó ìyàwó wọn tí lọ mẹ́kà ó yá ẹ wo ìtẹ́lọ́rùn so kò lọ opportunity láti sọ pé ọ fẹ́ràn ẹni báyìí lọ sí mẹ́kà kó wá sọ lórí program bíkẹ́ kó dá ìfàtẹ̀ sí tìyàwó ẹ̀ àwọn tó ń ṣe ẹ̀sìn pẹ̀lú tọ́lọ́run ọba pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ọba nìyẹn kò ń ṣẹ̀yìn rádaràda ẹ̀yìn àgbà òṣì àgbà rádaràda yìí lọ ẹ̀dẹ̀ nítorí lára ẹ fi ń yí ọ̀rọ̀ Ọlọ́run ẹ fi ń ṣe rádaràda káàkiri gbogbo nǹkan téèyàn bá ṣe báyìí ni ò kì í da lọ́dọ̀ yín ìtẹ́yìn bá ṣe nìkan ló da àdúpẹ́ àwọn náà rán ọmọ wa ní ká àwa lè má lọ lè kí wa lè má ṣe nǹkan kan bẹ̀rẹ̀ láti pé kẹ́yìn irú èèyàn báyìí kẹ́yìn máa fi kéwú tó wa jẹ Ọlọ́run ọba mo kàn ń dúpẹ́ ni ẹ wo oníyàwó mẹ́ta ìjọmọ ìkéré tó ẹ̀rí ni àmọ́ mẹ́rin wá ni àmúwánu Kùránì àmúwánu tíra irọ́ ni ẹ̀yin kàn máa sọ̀rọ̀ fẹ́nu ẹ á máa pọ̀ ọkàn ló ní bídíà àdádálẹ̀ tẹ́yìn ṣe yẹn kò ń ṣe bídíà bì ẹ máa sọ̀rọ̀ kátikàti nítorí pé ẹ láìkẹ́ ẹnìkan nìyẹn ti wá wà àwọn kan ti wá wà lọ́dọ̀ ẹni tẹ́yìn ò láìkì yẹn ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba ẹ bẹ̀rù àtúbọ̀tán yín ẹ máa ṣe lọ tí yín nìyẹn ẹ bọ́ Ọlọ́run ọba ń bẹ̀ so ti bàbá lágbára omi ẹ jọ tó bá yẹ pé ìfẹ́ lẹ́fẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ àti pé ẹ̀fẹ́ ṣàbòsí
ọdún náà ti Jamiu kẹsàn fún Jamiu gan kó lọ bẹ̀bẹ̀ ń sìn mo rò pé mọ̀ kẹ́lẹ́ ilé ọtí máa sọ fún lẹ́yìn o bẹ́ẹ̀ sọ fún kó lọ bẹ̀bẹ̀ gan sìn kò wúlò mọ́ but ẹ yọra yín nínú pé káwọn èèyàn kọ́ máa yẹ̀yẹ́ yín kò sí nǹkan téèyàn fẹ́ gbà yín nínú kọ́ máa yẹ̀yẹ́ yín kọ́ máa fojú yín gbolẹ̀ ẹ wà fáṣà yìí sì tú yẹn kò tó yẹ pé kò dá níbi ká búyàn rárá ẹ̀wọ̀n kan tó fi yín wé ẹ̀dẹ̀ wá ẹjọ́ kínní yẹn náà tíyàn bá tọ̀pọ̀ lọ́mọ́lẹ̀ lóòótọ́ àwa tá a gbé ní trenches dàgbà àwa ló yé dáadáa ọ̀pọ̀ lọ́sẹ̀ ló máa ranjú kankan báyìí ẹ wá fojú ara yín rèrè kúrì lọ́dọ̀ àfáàsà ẹ̀ sì tù ẹ rò pé ẹ lè gbéyàn 500 jáde àti gbogbo ọmọ yín tẹ̀sán pọ́n graduate ẹ lè gbé wọn jáde kán tún un lára àfáàsà ẹ̀ sì tù ẹ mọ̀ kọ́tọ̀ ní ká mọ ọ̀rọ̀ sọ ẹlòmíì tó bá sọ̀rọ̀ sí yín báyìí máa lọ èèyàn yìí lọ ronú gbé nǹkan jẹ tọ́lọ́run òdẹ lè fi ṣe ọlọ́run bá òdẹ ní fi bí nítorí pé ẹnìyẹn wà lórí òótọ́ ni ẹ wo àfáà mi dáadáa àfáà kan látàgègè tán ṣe program gbà yẹn pé ọlọ́run bá máa ń lọ alábòsí lára ẹ wo ìgbà tán ṣe nǹkan tán ṣe fún àfáà oníyàwó mẹ́ta yẹn irú àwọn àfáà nìyẹn àwọn àfáà yẹn jáde nígbà wọ́n ṣe wá sí náà kò sọ̀rọ̀ tó fẹ́ sọ sìn tí àwọn èèyàn ò ní gbọ́ wọ́n ṣe wá sí pé nǹkan tẹ́ ṣe fún níyàwó mẹ́ta yóò dáa àwọn àsọpọ̀ ọlọ́run bá máa ń lọ alábòsí lára àròpọ̀ òun ti ṣe òun ti mú jẹ tẹ̀sán ọlọ́run bá máa dé lórí ẹ̀ báyìí kò ní rí ibi gbégbà ṣé kò wá rí bẹ́ẹ̀ báyìí ẹ̀ tó wá ṣàbòsí fún yín ọlọ́run wá kẹ́ lọ́nà tí ó ń gan òru ẹ wá wo nǹkan tá a fà yẹn ti ń lé tó ti ní lọ́kàn láti ṣe látọdún ìdún ẹ wá wo bóore ṣe ń kún re fún ẹ̀dẹ̀ tí ì rí nǹkan àfáyẹn ṣì máa mo sọ wà láìta láìsí wọn bí láìlẹ̀ sí láwà pẹ̀lú ọlọ́run bò ní yí ẹsẹ̀ wọn kó lórí òdòdó tí wọ́n ń ṣe àfáyẹn ṣì máa ga tó yẹ pé yín gan máa wọ̀ pé àfáyé náà ọlọ́run ọba bó ṣe ń da fún wa á máa da fún ọmọ tiwa náà ogun ọmọ tó tara tiwa náà jáde lọ́mọ alálùbáríkà torí gbogbo ìtẹ́yìn pé lálùbáríkà yẹn kọ́ lálùbáríkà àlùbáríkà gangan lọ́wọ́ àfáyẹn ń ṣe yẹn àlùbáríkà ni wọ́n ń ṣe yẹn wọ́n rí scholarship ní Saudi wọ́n mọ̀ kéwú wọ́n tẹ̀lé ọlọ́run wí ànábì wí wọ́n ń ṣe ètò tọ́ wọ́n ń ṣe déédéé lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àlùbáríkà tó tó yẹn ò sí láyé ọlọ́run ọba láyé àtọ̀run ẹ wá wò ọlọ́run bá wá ṣe tán ọ̀rọ̀ ẹ wá ṣẹ àwọn tó ń ṣàbòsí fún wọn ẹ wá wò nǹkan tó yẹ ojú Jamiu wá padà rí àti gbogbo wọn ó tiẹ̀ yà mí lẹ́nu àwọn sófin diaspora wà á rí nǹkan post látọjọ́ yìí ju nǹkan tó ti post lójoojúmọ́ la máa ń lọ torí gbogbo nǹkan tó ṣe la máa ń lọ ẹ̀mí tiẹ̀ máa ń lọ sí gbogbo péjì gbogbo wọn ká tún lọ wo nǹkan tó sọ ẹ wàá rọrọ̀ sọ gbogbo yín wá ṣe fẹ́m èyí tó jẹ kó sọ̀rọ̀ tó sì ń jakoro ní àfáàsà yìí tó lòun tó ń fi kanra mọ́ mi ò mọ bọ́rọ̀ yìí ṣe papọ̀ mọ́tò àfáàsà yìí tó ìyọ̀ yín ò dùn bẹ̀ wọ́n báyìí sí ewé níwọ̀ tó ń fi kanra mọ́ ẹ bá ọ̀rọ̀ Yorùbá ṣe máa ń sọ wá ní bí ìyọ̀ yín ò dùn bẹ̀ má fi kanra méwé ó lágbára ọlọ́run ọba tó jẹ́ kó tọ́ pọ̀ wọ́n ní dùn tí ì rí kankan ẹ̀sìn ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo yín àtẹ̀yìn tó kù ètí Jamiu ń ṣe lọ ọlọ́run bá máa bá mi ṣe nírọ̀rùn fún lọ bẹ́ẹ̀ bó ṣe ń sá kiri náà lọ́ọ́ máa sá mímọ iye ọjọ́ tó fẹ́ sá kó má ti wàá ṣe ẹ̀wọ̀n ẹ̀ kó lè fi ọ̀dọ́ lo ẹ̀wọ̀n ẹ̀ má ti máa bọ̀ Nàìjíríà kó wá ṣẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kan náà kó lè fọ̀dọ́ lò ó dìgbà tó bá darúgbó sínú ẹ̀wọ̀n tó wá fọ farúgbó ara ṣẹ̀wọ̀n tó wá ń de tó tún wá parí ẹ̀ tó wá kú sínú ẹ̀wọ̀n tó wá tún ń de áńkọ̀fù mọ́ sáré ẹ̀ àwọn ọmọ kẹtẹ́ yàn bá parí ẹ̀wọ̀n ẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n máa de áńkọ̀fù mọ́ sáré ẹ̀ ní láti wàá ṣe lẹ́ẹ̀kan náà bójú ọdún 6 àbọ̀dún 7 kó ètè ṣe kó parí ẹ̀ ó lè kú síbẹ̀ wàá ètè jáde ó wá ń sá kiri àbúrò pé ìgbà kan wà tẹ́jọ́ ò lè lọ ó gbádùn tó wá ń sọ ní program ẹ̀ má wọ̀rí tí sùúrọ̀ tó bá dùn jùjùṣù fùràálà wèrè ó wá ń ṣe suffering and smile ìwọ̀n tó rí ẹ tó ti gbẹ tí ìbànújẹ́ ti wà lójú ó yọ ọ́nù ojú ẹ pọ́ ń banújẹ́ ẹyẹ wa ń sọ ojú wa ń sọ ojú ṣuṣu olórí burúkú ẹ̀ wo ló ń tó ó ṣe wá fẹ́ ojú ṣuṣu ẹ̀ ń bíbá yìí náà kárí ó yẹ kó dúró ní kó wá fẹ́ ojú ṣuṣu ẹ̀ ìyàrá dáradára olórí burúkú so gbogbo ẹ̀yin tẹ̀tún kù tẹ̀tún dá ó tẹ̀ wá tún wá sún mi mo tún ìyá sàṣù alájà Kaola
ìṣẹ̀lẹ̀ rí tiẹ̀ pa mí fún ìyá yẹn. Ẹ̀yin èèyàn yìí bóyá ẹ̀ tiẹ̀ mọ̀ pé tẹ bá ti ń sọ̀rọ̀ báyìí àwọn tó ń gbọ́ àwa tá a fẹ́ gbọ́ yìí àwa kan àwọn tó ń fetí ìlara gbọ́ etí ọ̀tẹ̀ gbọ́ lọ́ rò pé bóyá pé anyway àwọn náà dẹ̀ mọ̀ náà pé àwọn lẹ̀ ń support nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Ìwọ sọ pé ó fẹ́ gbèjà àwọn èèyàn, wọ́n sọ pé Yusuf ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á sọ dúnà ṣé o máa ju o fẹ́ gbọ́dún mẹ́wàá lọ́wọ́ Malam Yusuf ni abúlé bí wọn lọ́wọ́ ló wá ń dárúkọ wọn bí wọ́n jẹ́ bí pẹjọ jẹ́gbẹ́. Ó dẹ̀ sọ pé ó fẹ́ gbèjà ni o àbò fẹ́ làjà. Wọ́n ń ṣe báyìí wàá máa fúnnu mọ́kéwú wèrè èèyàn ìyá wèrè. Òun sọ̀rọ̀ èèyàn méjì òun lo stasi fún Jamiu Ajagun ẹni ẹ̀sìn ẹni yẹpẹrẹ. Tani o tẹ bá ti ń sọ̀rọ̀ yẹn náà wo inú ọ̀rọ̀ yín gan ló ti máa hàn pé ibi tẹ tò sí rè. Ṣebí kan náà ni gbogbo yín, ṣebí wọ ọ̀dọ̀ tiẹ̀ náà ni wọ́n tọ́jú yáyá sí ńgbà kan. Anybody ti mọ̀ pé kan náà ni ìnà kí ló tẹ wá ń ṣe bìrì lórí burúkú bẹ́ẹ̀ dẹ gbẹ́nu sọ̀n ó ti ẹ̀tọ́ sí wọn. Ìwọ ẹni ẹ̀sìn eléyìí tójú tì tó yẹ pé ó deactivate account ẹni. Ìwọ ya wèrè débi pé èpè yẹn mú ẹ débi pé wọ́n ṣépè fún ẹ báyìí ó tún ìtìjú ṣẹlẹ̀ sí ó tún fi ṣe wá sí níta gbangba pé tí irú nǹkan báyọ̀ bá ṣẹlẹ̀ àwọn èèyàn ní mọ̀ pé ó ná mú ọmú tó rò pé ó ní tẹ́lẹ̀ ó ti padà rẹ̀ wọ́n ti rí inú fídíò yẹn pé ó ti ní orí pé èèyàn jàtìjàtì ni ẹ. You are disgrace to your family. Ọlọ́run ọba ojú mi máa tì wọ́n ni pé bo àlùjọ̀nnú tó wọnú ẹ lágbára. Bí wọ́n dẹ̀ ṣe máa tàpàkọ owó làwọn èèyàn náà ti bá wa wò. Ẹ̀yàn kan nígbà tí mò ń wo fídíò ẹ̀ lẹ́yìn kan sọ pé ó ní abájọ ìyá yìí ṣe ń wá ẹni tátàpàkọ ẹ̀ gbórin káàkiri. Wọ́n ní pẹ̀lẹ́ ẹnu ẹ̀ tó fẹ̀ bí ìgbà pító yìí náà ẹni tátàpàkọ bá gbórin kò lè ka. Sọ wọ́n ní ẹnu náà lọ́ fi mọ tiẹ̀ náà gbé tó ẹ̀ ló ṣe ń wá bí kùkùmbà ńlá káàkiri ló ṣe yájá dìgbò lógi tó máa borí wọn náà wà tó wá ń dá sọ̀rọ̀ ìwà lábàṣà ṣàbẹ́ lábàṣà ìyá wèrè ìyá sàǹsù irú ẹ̀ ló wá tó wá ń dá sọ̀rọ̀ irú ẹ̀ ló ń dá sọ̀rọ̀ ọ̀tún wa máa sọ̀rọ̀ àwọn ọmọ tán níran àwọn ọmọ tán ṣe kinní kan ìwọ náà nísìnyí tó bá ní kó lọ pa oníyàwó mẹ́ta nítorí àfáàsà ìṣètò yìí náà ni ó lè mú débi kankan. Ẹ̀sìn ló máa gbẹ̀yìn gbogbo yín pátápátá. Ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé lọ́lọ́mọ bàbá mi ṣe ní ọ̀ràn fún yín lọ́bẹ̀ ní látúbọ̀tán tó dáa. Olórí burúkú ìwọ ìyàwó rẹ̀ ilé jágajàga ìgbà tó yẹ àfáàsà yìí ti play audio àfáà tó sọ̀rọ̀ sí lánàá èmi tó pé kò ní ìdíkìntì ẹ̀yọ̀ èèyàn tó bá tún ṣì ń fún wọn lọ́díẹ̀nsì gan ń waste time ẹ̀ ni ìwọ ò sí inú nǹkan kan mọ́. Bàbá agbára omi tààrà rí pọ́ wọn àwọn náà ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run yẹn máa ń wá sí wọn lẹ́mìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ̀ẹ̀ tí nǹkan tó ń dùn àwọn lórí gbogbo ọ̀rọ̀ yìí ni pé ẹ jẹ́ kó ní ká tán bá lọ tán bá bọ̀ máa sọ pé ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ náà ẹ fún ní kálukú lẹ̀ ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ wọ́n tiẹ̀ sọ débi pé wọn ṣe súnà lójú ànábì gan ṣọ́rọ̀ tó jẹ́ kágbàlagbà máa sọ nìyẹn jálàbí lànábì fọwọ́ sí Sufi onísúfì lànábì recognize kó ní kálukú máa ṣe tiẹ̀ yìí náà ni kẹ máa ṣe Islam kẹ dẹ máa ṣe ẹbọ mọ́ a ní kẹ pé Islam ti ní babaláwo Islam ẹ̀kẹ́ sọ pé àwa Muslim babaláwo a ti mọ̀ kò ní lè jẹ́ Muslim gangan kò ní lè jẹ́ Islam kan náà ló máa sọ pé ẹ jẹ́ kó ní kálukú máa ṣe tiẹ̀ níbo nígbà kan nìyẹn nígbà kan lọ́tọ́rítì wa tó yà sọ pé tó yẹ pé ẹjẹ́ àwọn àgbà ẹ̀sìn bá ti sọ̀rọ̀ nǹkan tó bá rí kán sọ ìgbà kan náà làwọn náà kì í wẹ̀ sátidé àti Thursday lórí pé bàbá yín ló mú wá àmọ̀pọ̀ Ọlọ́run bàgàn kọ́ ló mú wá ń gbà yẹn so ìròrí tẹ́ máa fi ròrí ṣẹ̀sìn ìgbà yẹn ti láyé ìgbà yẹn ti lọ. Bàbá sọ pé kò sí inú mọ́ bàbá sọ pé o ẹ pé yẹn ló ń dùn yìí ṣe máa gbé kúrò ní Ìsìlámù ni ẹ lọ dá àbá Ọlọ́run kún ṣe ẹ̀yin àbá olómi pọ́kẹ́tì àbá agbára omi mi tí fẹ́ bu yín jàre Ọlọ́run ṣe súra yín náà òjò ti Instagram Ọlọ́run foríjì mi ni
nǹkan tó kù fún yín sìn ní pé kẹ́kọ̀ọ́ kó lẹ̀kẹ̀ sọ́wọ́ tẹ bá ti wọ̀ lẹ̀kẹ̀ bó ṣe wà yẹn aláìsúra yín gangan ti babaláwo ló mú appearance yín gangan babaláwo lẹ́jọ́ ẹjọ́ àfà mi mọ̀ bí èmi nìkan ni mo rí bẹ́ẹ̀ ní tí èèyàn bá wò yín dáadáa ẹ máa rí i pé lẹ́yìn pé ẹ̀kan dé fìlà tẹ bá yọ fìlà yẹn tẹ dé gọ̀bì ọ̀hún babaláwo yẹn tẹ dẹ̀ kó lẹ̀kẹ̀ sọ́wọ́ ó dà ẹjọ́ ra yín tán nìyẹn sọ ẹ kó máa lọ ṣe àbá tó mọ̀ pé nǹkan tó ń dùn ẹ̀yin jù nìyẹn tàfàṣà yìí ṣe tó ń gbógun tìyẹn òun ló ń dùn yín pé ẹ jẹ́ kó máa ṣe kó níkàlùkù máa ṣe tiẹ̀ níbo lọ́ ti máa ṣe tí ẹ lọ ṣe babaláwo ká mọ̀ tẹ bá jọyìn babaláwo tí àfàṣà yìí tó bá sọ̀rọ̀ yín fúnra mi gan ni máa bú wọn ti máa gbé wọn ṣépè èèyàn jagajaga so salamu alaikum jàre.